Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa nílé lóko lọ́nà lẹ́yìn odi. A kí yín wípé ẹ káàárọ̀, ẹ káàsán, ọ̀dẹ̀ òdùnbí, etí tẹ́ fi ń gbọ́ wọn màdìdì. Bákan náà, ojú tẹ́ sì fi rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Ẹ ò wá nínú gbé sọnù bí òṣèbí ọmọ Yorùbá. Àwọn ọlọ́pàá ti gbé ìgbésẹ̀ o lórí ọ̀rọ̀ El-Rufai. Wọ́n ti gbé ìgbésẹ̀ tó yí lórí ọ̀rọ̀ El-Rufai. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá wọ́n ti pè El-Rufai o, wọ́n ti pè é fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Bẹ́ẹ̀ ni questioning wọ́n ti pè é, òun nìkan tí kọ́ lọ́pẹ́ o. Kódà ó tabára lé ó tabára oko. Yàtọ̀ sí El-Rufai, wọ́n tún pe àwọn olórí méje nínú ẹgbẹ́ ADC. Bẹ́ẹ̀ ni wọ́n tún pe àwọn olórí méje nínú ẹgbẹ́ ADC láti wá sọ tọ́mọ̀. Wọ́n ní kó wá ganu sí Mike. Wọ́n ti pe El-Rufai o. Bẹ́ẹ̀ ni ṣẹ́rí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kaduna wọ́n ti fìwé pe gómìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí gómìnà Kaduna tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí Malam Nasir El-Rufai àti àwọn ọmọ ẹgbẹ́ méje nínú ẹgbẹ́ African Democratic Congress ìyẹn ADC fún ìbéèrè lórí ẹ̀sùn lórí dídá ìlú láàmú, sísọ tójú wọn ò tó àti dídá họ́wùhọ́wù sílẹ̀ látàrí ọ̀rọ̀ tí El-Rufai sọ. Wọ́n padà ní kí bàbá wa El-Rufai kó ganu sí máìkì. Bàbá wọn ní ẹ ganu sí máìkì. Ẹ wo àwọn ọlọ́pàá ẹ ti máa rí wèrè níṣẹ́ lọ́ tún fi lẹ́tà, wọ́n tún kọ lẹ́tà sí El-Rufai. Ẹ tẹ́ ẹ kẹ́ ẹ lọ gbé bọ́ǹdù ẹ tún fi lẹ́tà pé ẹ tún invite ẹ. Débi pé Deputy Commissioner of Police ìyẹn DCP òun ni ó tún sign ẹ̀ ní in charge of Criminal Investigation Department which is CID Hussein Abdullahi. Bẹ́ẹ̀ ni Hussein Abdullahi òun ni òun ló dìdí sign ẹ̀ pé bọ̀dá El-Rufai wọ́n lọ nídìí ní àgọ́ wa. Débi pé ọjọ́ kẹjọ oṣù kẹjọ ni wọ́n fún bọ̀dá El-Rufai kó wá jẹjọ́. Wọ́n tún táìmù ẹ̀ wọ́n tún fẹ́ El-Rufai ní date. Nàìjíríà una no go kill person. Wọ́n tún fún El-Rufai ní déètì. Ta ni wọn ò bá gbé lódìdí bí òṣòun. Ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ ìròyìn tàmójúbà. Bákan náà ẹ̀jẹ̀ dárúkọ iye àwọn méje ọ̀hún tí wọ́n tún kó pọ̀ mọ́ El-Rufai láti wá ganu sí máìkì. Àkọ́kọ́ ni Bashir Seidu, ẹ̀kejì Gafaru Sani, ẹ̀kẹta Ubaidullah Muhammed tí gbogbo wa mọ̀ sí 30 tí gbogbo wọn mọ̀ sí 30 popularly known as 30. Nasiru Maikano láìṣe Mikano generator, Aminu Abita àti Ahmed Rufai Husseini tí gbogbo wa mọ̀ sí Mikiya. Bẹ́ẹ̀ ni ni wọ́n fi ìwé pè. Ẹ wá gbọ́ kókó nǹkan tí wọ́n kọ sí orí lẹ́tà náà. The letter titled Investigation Activities Case of Criminal Conspiracy. Nǹkan tí wọ́n pè kókó invitation ni mo kà sí wọn ò tí lọ gbé wọn. Invitation tí wọ́n fi pe àwọn mẹ́jẹ̀ẹ̀jọ nìyẹn. Bẹ́ẹ̀ ni meanwhile security operative ti sọ ó dẹ̀ ti sílẹ̀ pé ṣẹ́rí ẹgbẹ́ ADC office èyí tó wà ní number 4 Aliu Akilu Road, Kaduna, hours before the Northwest leadership of the party was scheduled to visit the state chapter on commiseration mission. Ẹ wo ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Wọ́n ti padà gbé bọ̀dá wa El-Rufai o. Wọ́n ti ní kó wá ganu sí máìkì. Ẹ wo ọmọ Yorùbá ẹ jẹ́ kí ẹ dágbọ́n kan tí àwọn ènìyàn sọ. Yorùbá ní ṣàlàfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé mi o. Ó ní
dey play ẹ fẹ́ arrest yàn ẹ tún kọ́kọ́ kọ lẹ́tà wọ́n fẹ́ ṣètò wọ́n fẹ́ sọ àmì kébìlì bẹ́ẹ̀ ẹ ti wá kó àwọn bodyguard dání bẹ́ẹ̀ nìkan ni ṣé El-Rufai òun máa lajú ẹ̀ lẹ̀ nǹkan tẹ́ pé fún yìí ẹ̀sùn tẹ́ fi kàn án kí ló fẹ́ sọ. ẹ wo ọmọ Yorùbá ẹjẹ́ àti gbé yìí débẹ̀ bẹ́ẹ̀ nìkan ni Nàìjíríà pẹ̀lú erépa ìṣá erépa lọ́ọ́ ṣe ni wípé nígbà tó sọ pé wọ́n mú El-Rufai ẹjọ́ wọn ò tiẹ̀ tí ì múná ẹ má ṣì wá gbọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ ọ́n ti kọ̀wé sí pé ọjọ́ kẹjọ oṣù kẹjọ ni kó wá fún kwẹ́síọ̀nì. Yorùbá we need to wake up ẹ jẹ́ ká jí ṣé ẹ mọ̀ pé tá a bá fẹ́ sọ lọ́nà tó tọ́ ǹjẹ́ ẹ mọ̀ pé ọmọ Adéyẹmọ ò sọ tó yìí tó fi declare wanted kò sọ tó yìí gbogbo El-Rufai ti pé ìjọba pé wọ́n san owó fún àwọn agbésùnmọ̀mí wọ́n fún wọn lóúnjẹ wọ́n ń tọ́jú àwọn agbésùnmọ̀mí ọmọ Adéyẹmọ ò sọ tó yìí tó fi declare wanted. Now El-Rufai wá sọ wọ́n máa sọ pé wọ́n invite ẹ̀ fún questioning ìbéèrè tèmi ni pé ó ṣe jẹ́ wípé tó bá ti dórí ọmọ Yorùbá wọ́n máa ran párí eyín mọ́ ọmọ Yorùbá ò ní sọ tó bẹ́ẹ̀ tán máa ti ran párí eyín mọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kó jọmọ Fúlàní wọ́n máa settle amicably ọmọ Yorùbá ó fi hàn fún yín gàdàgbàǹgbà wípé àní ojú ìṣáájú ti wà nínú ètò ìṣèjọba yìí bẹ́ẹ̀ ni torí tójú ìṣáájú ò bá wà bẹ́ẹ̀ ẹ wà tí wọ́n ti declare olóyè Sunday Igboho ṣàbí wanted kò ṣètò yìí rárá tó fi táwọn àjọ DSS fi kórí wọlé tó fẹ́ fi wá pa bàbá mọ́lé ìyẹn ní ọdún 2021 now àwọn àjọ DSS níbo lọ́wọ́ àtọ̀ ṣe lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ tó ṣe lè ṣe irú ẹ̀ lórí ọ̀rọ̀ El-Rufai láti fi jẹ́ kó yẹ yín pé they don't have future for Yorubas. Yoruba, you need to plan your life. Yoruba, you need to plan your future because your future is in your hand. Ọjọ́ láyé ti ń bẹ lọ́wọ́ yín fa. That's why your future is at your hand. You need to do what it needs to go to your promised land. Ara nǹkan tá à ń pariwo ẹ̀ nìyẹn. N tó ń ta nílò láti ṣe ni pé ká pawọ́pọ̀ ká gba òmìnira wa. N ta nílò láti ṣe ni pé ká pawọ́pọ̀ ká gba ilẹ̀ wa. La ṣe ń pariwo pé Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Nílé lóko lọ́nà lẹ́yìn odi ọmọ Yorùbá ẹ̀já jí Yorùbá nation ló lè ṣe no retreat no surrender ẹ bá ń bo kó lọ fà ẹ like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ̀ o ẹjọ́ yàwó yẹn lọ́tún lẹ́sìn pé Yorùbá nation nìkan náà máa báyọ̀ a máa bẹ ọ̀bẹ ẹni bẹ́ṣu atẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀ nà gbogbo ẹ̀ tó wá láàrin dé òun máa láàrin dé lè gbà láàfin kì í pé God bless Yorùbá nation ó dàbọ̀.